kú dédé àsìkò gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. bábáwọ́ olùfẹ́ wọ wọn àṣeyín lọ́ba gbẹ̀ngà fún àánú àtọ́jú eré ńlá láti àrígbà ò arúgbó oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹwàá. ọjọ́ oore ọ̀fẹ́ nínú oṣù oore ọ̀fẹ́ ní ìlọ́po méjì. ògo ní fún orúkọ mímọ́ yín o. a gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ara ọkàn àti ẹ̀mí wa ní rere, a ó sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín. ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àìkú ọjọ́ karùn-ún oṣù kẹwàá. àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àdúrà àgbà papọ̀. àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdàpọ̀ àlàáfíà. ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé iṣẹ́ àpọ́stólì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkeje. iṣẹ́ àpọ́stólì orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkeje. ǹjẹ́ ní ọjọ́ wọn ni nígbà tí iye àwọn ọmọ Ísírẹ́lì pọ̀ sí, ìkùnsínú wà nínú àwọn Hélénì àti sí àwọn ará Hébérù, nítorí à ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni ojoojúmọ́. àwọn méjìlá sì pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ sọ́dọ̀ wọn wípé kò yẹ kí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ o kí a máa ṣe ìránṣẹ́ tábìlì. nítorí náà ará, ẹ wo ọkùnrin méje nínú yín tí ó ní orúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n, ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí. ṣùgbọ́n àwa yóò dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. wọ́n sì yan Stifianu, ọkùnrin tó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì àti Prókórù àti Níkánórù àti Tímónì àti Pámẹ́nà àti Níkólà aláwòṣe Júù ará Áńtíókù, ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́stélì. nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n sì fi ọwọ́ lé wọn. ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerúsálẹ́mù. ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sílẹ̀, wọ́n sì ìgbàgbọ́ náà. wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníogún títí di ẹsẹ̀ ọgbọ̀n. lẹ́yìn tí wọ́n ti ṣe àwọn àpọ́stélì tí wọ́n ti tì wọ́n mọ́lé, tí wọ́n sì ti halẹ̀ mọ́ wọn, wọ́n padà sí àárín àwọn ènìyàn wọn, wọ́n sì gbé pẹ̀lú ìṣọ̀kan, wọ́n gbàdúrà sí Ọlọ́run. èsì àkọ́kọ́ fún àdúrà wọn ni pé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wàásù ọ̀rọ̀ náà pẹ̀lú ìgboyà. iṣẹ́ àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. èsì mìíràn tí wọ́n rí ni wípé àdúrà àgbà papọ̀ wọn ó ní oore ọ̀fẹ́ àti agbára láti wàásù ìyìn rere ikú àti àjíǹde àti ìgòkère ọ̀run ti Kristi, gẹ́gẹ́ bí a ti rí nínú iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. àwọn àpọ́stélì sì ń fi ẹ̀rí wọn hàn pẹ̀lú agbára ńlá nípa àjíǹde Jésù Olúwa. gbogbo àwọn ènìyàn sì ń bọlá fún wọn. olùfẹ́, ṣé o fẹ́ ìgboyà láti ṣe iṣẹ́ Ọlọ́run? ṣé o fẹ́ ní ìrírí agbára àti oore ọ̀fẹ́ ńlá rẹ̀? nígbà náà o gbọ́dọ̀ máa gbé ní ìṣọ̀kan pẹ̀lú àwọn onígbàgbọ́ mìíràn. nígbàkúgbà tí àlàáfíà àti ìṣọ̀kan bá wà láàárín àwọn onígbàgbọ́, agbára Ọlọ́run kì í ní ìdíwọ̀n. nínú iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún, Hẹ́rọ́dù bẹ̀rẹ̀ sí ní àwọn kìrìsìtẹ́nì lára, ó sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. ó kọ́kọ́ mú Jákọ́bù arákùnrin Jòhánù, ó tì í mọ́lé, ó sì pa nítorí pé àwọn onígbàgbọ́ kò jákúnra rárá. lẹ́yìn náà ó tún mú Pétérù, ó tì í mọ́lé, ó sì fẹ́ pa á lẹ́yìn ìrékọjá. àmọ́ ṣá, ìjọ kóra wọn jọ pọ̀, wọ́n sì tẹ̀síwájú nínú àdúrà títí Ọlọ́run fi gbà á kúrò lọ́wọ́ Hẹ́rọ́dù nípa iṣẹ́ ìyanu. iṣẹ́ àpọ́stólì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹfà dé ìkọkànlá. àwa náà gbọ́dọ̀ gbé ní ìṣọ̀kan pẹ̀lú àwọn onígbàgbọ́ mìíràn tí a bá fẹ́ ní ìrírí ìtẹ̀síwájú tí kò ní òdiwọ̀n tí ó sì làmìlaka. èṣù mọ agbára ìṣọ̀kan nínú ìjọ, nítorí náà ó ń gbìyànjú láti ṣe ohun gbogbo láti jẹ́ kí a máa ní rúdurùdu nípa mímú wa bá ara wa jà, kí a sì máa ṣe àbòsí
ara wa. Nínú bíbélì kíkà wa tòní, nígbà tí èṣù gbìyànjú láti dáwọ́ ìṣọ̀kan dúró nínú ìjọ àkọ́kọ́, àwọn àpọ́stélì yára yan àwọn ọkùnrin olótìtọ́ láti bójútó àwọn ènìyàn tó fẹ́ dá họ̀wùhọ̀wù sílẹ̀. Ní kété tí àwọn àpọ́stélì tí wọ́n yanjú ìṣòro tó fẹ́ da ìjọ rú yìí, ọ̀rọ̀ Ọlọ́run pọ̀ sí i, iye àwọn ọmọ ẹ̀yìn sì tún pọ̀ sí pẹ̀lú. Àwọn ìjọ tí kò ṣe papọ̀ nínú ìṣọ̀kan kò ní rí ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ àti agbára Ọlọ́run ní àárín wọn, títí di ìgbà tí wọ́n bá tó bá àwọn ohun tí ó ń da ìṣọ̀kan rú tí wọ́n bá tó bá wí ní àárín wọn. Olùfẹ́, má ṣe kọ àkókò tí a yàn fún àdúrà àgbàpọ̀ nínú ìjọ rẹ sílẹ̀ o. Ìjọ ó jẹ́ ìdílé. Ọ̀rọ̀ gbajúgbajà kan sì sọ pé ìdílé tí ó bá gbàdúrà pọ̀ yóò wà papọ̀. Èyí jẹ́ òtítọ́ o, nítorí bíbélì sọ pé ẹnìkan yóò lé ẹgbẹ̀rún kan sáré, ṣùgbọ́n ẹni méjì yóò lé ẹgbẹẹgbẹ̀rún sáré. Kókó ọ̀rọ̀: ìjọ tí ó bá ń gbàdúrà papọ̀ yóò wà papọ̀. Ìjà sọ pé bàbá mi, mo fi ìjọ mi lé ọ lọ́wọ́ o. Olúwa, ẹ̀mí àdúrà jẹ́ kó gbilẹ̀ nínú ìjọ mi. Jẹ́ kí ẹ̀mí àdúrà kí ó gbilẹ̀ nínú ìjọ mi, kí a lè wà papọ̀, kí iṣẹ́ rẹ kí ó lè máa tẹ̀síwájú ní sísẹ̀ntẹ̀lé. Olúwa, ṣàánú fún wa, kí o sì di ìjọ wa mú, kí o fún wa ní ẹ̀mí ìfẹ́ àti ẹ̀mí àdúrà. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olóbùkọ́láyà kó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nínú ọ̀run ṣíṣí Yorùbá. Àdúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbọ́ o. Ọlọ́run yóò gbọ́ àdúrà yín. Ó dàbọ̀.